olú olówó gẹ́mọ Arejan Mr Portable actor mo mà ti bùnrin mo mà délùú kan níbi tá a gbé ń wọ́ rẹ̀ káàkiri ìgbà tí mo délùú tí mo dé ni wọ́n bá máa sọ fún mi wípé ọmọkùnrin kan máa wà nínú ìlú yìí àbúrò Lizzy mà ní mo àbúrò Lizzy kẹ̀ ó dáa kí wọ́n lọ pè wá ìgbà tí wọ́n máa pọ ọmọkùnrin yìí dé lóòótọ́ mo máa rí pàbúrò Lizzy ní lóòótọ́ torí pé mo mọ ọmọkùnrin yìí mọ Lizzy ní gbogbo ìgbà tí Lizzy ṣì wà lábẹ́ wa tá a sì jọ ń ṣiṣẹ́ pọ̀ lábẹ́ òkúta tó sì mọ̀ wá lọ́gàá mo mọ̀ wọ́n pọ̀ mo mọ̀ lábúrò ẹ̀ ọmọkùnrin ọ̀hún náà rí ẹgbẹ́ òun tiẹ̀ náà arákùnrin kí lorúkọ ẹ ti ń jẹ́. èmi ni Ajíbọ́lá Ọlárẹ̀wájú. Ajíbọ́lá Ọlárẹ̀wájú. Báwo ló ṣe jẹ́ sí Lizzy? Ọmọ ẹ̀gbọ́n bí àbúrò bí. Ẹ̀gbọ́n bí àbúrò bí. Ṣé bàbá àti ẹ àbíyá àti ẹ báwo lẹ ṣe dọkànra? Bàbá mi ló tẹ̀lé ìyá ẹ̀. Bàbá àti ẹ ni wọ́n bí lé ìyá Lizzy. Ọmọ mélòó ni bàbá àti ẹ bí? Èmi nìkan. Ìwọ nìkan. Ọmọ mélòó ni ìyá Lizzy yẹn bí? Òun nìkan. Lizzy nìkan náà ni. Ó dà dáàdì tiẹ̀ yẹn ńkọ́? Ó ti kú. Ó ti kú. Kí lorúkọ dáàdì ẹ? Ajíbọ́lá rẹ̀ mọ́. Ajíbọ́lá rẹ̀. Kí lorúkọ ìyá Lizzy? Sínátù ọmọ Ajíbọ́lá. Sínátù ọmọ Ajíbọ́lá. Ọmọ aráyé fẹ́ gbọ́ náà rí wípé ìwọ tó jẹ́ ẹ̀jẹ̀ kan náà máa gbọ́ tó jẹ́ ẹ̀jẹ̀ kan náà pẹ̀lú Lizzy ní sùúrù wípé tó fi lè wà nírú kọ̀ǹdíṣọ̀n yìí torí Lizzy yẹn gangan òun ló mọ bí èèyàn ṣe lè wá obìnrin tó ti gbé ọmọ sá lọ lọ́dọ̀ ọkùnrin kan látọdún 10 tó gbé sá lọ ní o ó mọ bí èèyàn ṣe lè lọ wá obìnrin yẹn wá pé kó máa wá dààmú ọkùnrin yẹn láti wá borúkọ ọkùnrin yẹn jẹ lẹ́ni tó gbọ́mọ sá lọ àṣérú ẹ̀ náà ní àbúrò tó jẹ́ ẹ̀jẹ̀ tí wọ́n kanra táwa gangan tún mọ̀ mọ́ tó jẹ́ wípé òun ló mú wọ̀lú kan kòkọ́ọ̀tì òun ló mú wọ̀lú kan ó dẹ̀ dọ́ǹpù ẹ̀ sílẹ̀ sílùú yẹn kò dá sọ̀rọ̀ ẹ̀ àwọn tó lè máwọn ayé tó gbọ́ pé nìkan ti bímọ látọdún 10 tó gbé sá lọ ó yẹ káyé gbọ́ náà gbọ́ pé ọmọ tó ń tẹ̀lé Lizzy tá a mọ̀ tó sìn òun náà ti dọ́ǹpù ẹ̀ lẹ̀ sílùú kan láti àìmọye ọdún kóun náà ṣàlàyé ìdí tóun fi dọ́ǹpù ẹ̀ yẹn wọ́. àmọ́ àwọn èèyàn wá sọ fún mi wípé ó máa ń mọ̀ gbogbooro kí ló fà tó ló gbogbooro dé sínú ọ̀rọ̀ ẹ̀. ọ̀rọ̀ má kì í mọ́ ọ̀rọ̀ ni kò sọ àwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ogun ìrònú. kódà iṣẹ́ kí ló ń ṣe nínú ìlú yìí? Agbèrò. Ẹ ṣé Lizzy ò mọ̀ pé ìlú yìí ló wà ní? Ó mọ̀. Torí pé òun ló mú ẹ délẹ̀ yìí. Ó dà ó sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ó ní nígbà tí màmá Lizzy tí wọ́n ń ṣàárẹ̀ kó tó di pé wọ́n kú ó ní wà àti dáàdì ẹ̀ lẹ́jọ́ dúró tì wọ́n. Ìwà àti dáàdì ẹ̀ lẹ́ dúró tì wọ́n. Lizzy sì mọ̀ pé wà àti bàbá àti ẹ̀ tó jábúrò ìyá òun lẹ́jọ́ dúró tì ìyá òun. She knows. Títí ìyá fi papòdà àbí? Ṣé nígbà tí ìyá papòdà ṣé Lizzy wá? Ó wá. Kí ló dé tó fi jẹ́ pé ìlú ilé sìn yá sí? Ìgbà yẹn subsidy wà ń ta. Subsidy wà. Mo fẹ́ rí òrùkú òdì nítorí. Sọ̀rọ̀ síta máa ọ̀rọ̀ ni kò sọ. Ọlọ́run á jẹ́ káwọn ọmọ àwọn èèyàn kí wọ́n ṣíjú àánú wò ẹ́. Subsidy wà ń ta. Ok. Wọ́n fẹ́ bẹ̀rẹ̀ subsidy lọ́la. Ìyá kúlé ní ló fi jẹ́ bílẹ̀ sí wọ́n sí. Lẹ́yìn ìgbà tẹ́ ẹ wá sí wọ́n tán tó jẹ́ pé màmá yẹn ló dúró tì ìtìwà àti dáàdì ẹ̀ lọ dúró tì dáàdì ẹ̀yẹn náà nǹkan náà báyìí dáàdì ẹ̀ nǹkan. Dáàdì ẹ̀ náà ti kú òkè ló fi wá kú wọn nìkan lẹ̀ yìí. àyọ̀dà Lizzy sì mọ̀ pé lẹ̀ yìí ló wà àbí má bọ̀ ọkùnrin jẹ́ ǹjẹ́ o ti níyàwó rárá? Ìyàwó ẹ̀ sá lọ nígbà tí ò sówó àbí? Ìgbà tẹ́mi náà rí ẹ má jẹ́ ń tàn ẹ́ mo kọ́kọ́ fẹ́ dọ̀bálẹ̀ ìgbà tí mo wojú ẹ ni mo rántí ẹ pé ọmọkùnrin yìí rè fine boy yẹn nígbà tí mo mọ̀ ẹ́ dáadáa pẹ̀lú Lizzy gbogbo ìgbà tá à ń yà ìyàwó ọjọ́ kan nígbà yà lásàrì fine boy yẹn tó wà pẹ̀lú ẹ̀ èmi ò tiẹ̀ wá mọ̀ pé gbọ́n àtàbúrò ló bí yín mo ṣá mọ̀ pé ẹjọ́ wà ìgbà tó máa fi pè é dé pé ọmọ àbúrò ya Lizzy tí ó jẹ́ pé wọ́n jọ wà àwọn méjèèjì lọ́jọ́ wà ìgbà tó máa dé ni mo rí pé wọ́n lọ. Ó já sí wípé ẹni tó kù ẹkù tó yẹ kó ṣe ẹ́ láàánú Lizzy ni àbí?
ẹ rí ilé ayé àṣẹ ẹni tó ń wá ẹni tó jẹ bàbá ẹ̀ lówó a máa pàdé ẹni tí ìyá ẹ̀ jẹ lówó lójú ọ̀nà. Lizzy tó lè mọ̀ wípé ẹnìkan tó ti gbọ́mọ sá lọ látọdún bíi 10 kí wọ́n lọ mú wá kí wọ́n wá fi threatening ẹnìkan wípé kò tọ́jú ọmọ àbúrò ìyá ẹ̀ tí wọ́n jọ gbé tájọ mọ̀ wọ́n pọ̀ òun ló ń sunkún yìí súnmọ́ ojú ẹ̀ bóyá ẹkún yìí jọ ẹkún makeup káwọn ayé rí bóyá ó jọ ẹkún planning káwọn ayé rí gbójú sókè bóyá ó jọ ẹkún makeup má sunkún mọ́ ṣó ń gbọ́ má sunkún mọ́ wàá bá inú Ọlọ́run pàdé. Ṣé òwò wàá mọ̀ pé Lizzy ti dolówó ni ó ń kọ́lé kiri bí ẹyẹ ó ń raṣọ kiri ó ń ṣe gbogbo ẹ̀ ó mọ àbó mọ̀ sọ̀rọ̀ ó mọ̀ ó kì í pè ní kò gbé fóònù ẹ mọ́ ṣùgbọ́n ọ̀rẹ́ wa tí mo wá wò ń bí wọ́n nígbà kan ó lóun fẹ́ rán ẹ lọ ìlú òyìnbó ó ní kó o ṣe passport ó sì sí passport tó ṣe ìyẹn tọdún mélòó ó ti pẹ́ ó ti pẹ́ mélòó ló ti make attempt lórí passport yẹn mélòó sọ̀rọ̀ ọ̀rọ̀ ní kò sọ mi ò fẹ́ fún tó ń sun ìyẹn ọkùnrin yẹn bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ mọ́. ó ní France mo lọ sí London. o ṣe kí ni. ó ní France mo lọ sí London. o ní France o ní omi ìpè wọ́n fún ẹ ní fisa. assistant. ok ṣé lẹ́yìn ìgbà tán fún ẹ ní fisa tán lòun gbà tó sì sí ẹ kò dẹ̀ dá padà fún ẹ. ó ní torí pé o stubborn ó wá gba passport yẹn sọ lẹ́yìn ìgbà tán fi fisa sí. máa bòjú Jésù kún ẹkún yìí náà pọ̀ fọkùnrin ó pọ̀ fọkùnrin ọkùnrin yẹn pín ìfọ́kù pọ̀ fọkùnrin ní sùúrù ṣé o mọ̀ pé ó máa rí wa ni kó o mọ̀ pé a máa ríra pàdé jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu ẹ káwọn èèyàn tiẹ̀ gbọ́rọ̀ lẹ́nu ẹ kó láti bẹ̀ Ọlọ́run lè sọ pé kí Lizzy gangan kó tún nú ara ẹ rò kó wá ṣe ohun tó bá yẹ kó ṣe fún ẹ bí o sì ṣe àwọn aláàánú nú ayé wá ṣe é láàánú. Lizzy tó jáǹtì tiẹ̀ mọ bó ṣe ń lọ ọmọbìnrin kan wá sẹ́ẹ̀ wípé wọn ò tọ́jú ẹ̀ obìnrin tó gbọ́mọ sá lọ ni o tó ti lọ lọ́kọ tó ti fẹ́ kọ́ míì tó ṣe wedding ńlá tó tún ti sápò ńbẹ tó ń ṣe wóróworó nílùú Òṣogbo Lizzy lọ múrú obìnrin yẹn wá pé kó wá fi threatening èèyàn kan wípé ọkùnrin yẹn ò tọ́jú ọmọ ó gbọ́ ìwọ tó wá jábúrò tiẹ̀ tó jẹ́ pé ẹ̀yin méjèèjì bí bàbá yín àti ìyá yín ṣe jọdira wọn mú ó yẹ kẹ́ ẹ jọdira yín mú òun ló ṣe léyìí fún ẹ ó yẹ káyé gbọ́ tiẹ̀ náà kó wá defend ẹ̀ ó gbọ́ now máa wá gbọ́ yóò kọ́ṣẹ́ ọwọ́ kankan yóò níṣẹ́ ọwọ́ kankan tó kọ́ rárá yé sunkún òní oníṣẹ́ ọwọ́ iṣẹ́ kí ló kọ́ aluminium tí o sì lè ṣiṣẹ́ yẹn tó bá rówó wàá ṣe làjú má lùjú èmi kọ́ ni máa fún ẹ lówó èmi náà lówó Lizzy ló yẹ kó fún ẹ lówó kò sì fún ẹ lówó ó dájú ẹ gẹ́gẹ́ bí ọmọ ìyá tó rọ́mọ ìyá lẹ́jọ́ jẹ́ yẹn nígbà tí tẹ̀gbọ́n tàbúrò ọmọ ìyá kan náà bàbá kan náà ti lè bí yín ọmọ ìyá kan náà bàbá kan náà lẹ́jọ́ jẹ́ yẹn àwa sì tún mọ̀ ẹ́ mọ́ a mọ̀ pé o máa ń tẹ̀lé kiri òun bá gbé báàgì òun tẹ̀lé káàkiri èmi ò tẹ́ ẹ mọ̀ wípé bí n bá máa tún pàdé ẹ lẹ́yìn bí ọdún 15 àbí bí almost 20 years now mi mọ̀ pé bí mo ṣe máa bá ẹ nìyí ó gbọ́ mi mọ̀ pé bí mo ṣe máa bá ẹ nìyí Lizzy yẹn kẹ̀dẹ̀rẹ́ ojoojúmọ́ ló fi ń pariwo lórí social media ó lówó wà ńlẹ̀ ó lóun ti dolówó òun ti kọ́lé gbá òun ti kọ́lé àwo ẹ tó bá wá fúnrú ẹ ní 2 million pé kó máa lọ fi ṣe business yóò pọ̀ jù kò gbé kọ́ọ̀lù ẹ mọ́ Ọlọ́run á gbé kọ́ọ̀lù ẹ yóò gbọ́ Ọlọ́run á gbé kọ́ọ̀lù ẹ agbára lọ́dọ̀ Ọlọ́run tó ẹ̀yin èèyàn bílẹ̀ ayé ṣe jẹ́lẹ̀ rí yẹn o ọmọ Ádámọ̀ ṣe rójú ayé ṣé èèyàn tó lọ múrú ọmọ obìnrin yẹn wá ta ló lè mọ̀ kó lè núrú eléyìí lára àwa mọ́ ọmọ ọkùnrin yìí mọ́ Lizzy nígbà tó ṣì wà ní fine boy ó ń bá gbé báàgì wọ́n jọ ń káàkiri ni èmi ò tiẹ̀ mọ̀ pé jẹ̀ kan ni wọ́n bọ̀yìbọ̀yì ẹ̀ ni mo pè é ìgbà táwọn ọ̀rẹ́ mi tí mo wá kí n bi tí mo wá sọ pé ọmọ kan wà ń bí àbúrò lágbájá ni mo ní kọ́ lọ pè wá ìgbà tí mo rójú ẹ̀ ni mo rí pé mo mọ̀ rí wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ fún mi wọ́n ní nílùú ìbí kó mọ̀ gbogbooro bí kó ṣe kó mọ̀ òun ló mọ̀ bí pé ṣé wo ló ń ṣe tó ní báyìí báyìí ǹjẹ́ mo bí ẹlẹ́ẹ̀kan pé bóyá o tiẹ̀ márì àbó ò márì ó fẹ́ yàwó àbí ó fẹ́ yàwó ṣé ìyàwó yẹn wà pẹ̀lú ẹ̀ ó ti lọ ìgbà tí òṣòwò àbí mà ṣe o
gbàgbọ́ pé ìgbà máa yí padà. Ìgbà máa yí padà. Bí Lizzy ò ṣe, àwọn tó wà nínú ayé wọn á ṣe. Ó wá pò òun náà, ó ku alájọbí. Ọmọ ìyá ọmọ bàbá kan náà tí wọ́n bí yín. Ó gbọ́ ẹ̀jẹ̀ yẹn, àjọbí yẹn ó kú. Kò sí irú ẹ̀ṣẹ̀ tó lè ṣẹ̀ tó yẹ kó dà ẹ́ sírú condition yìí. Ó gbọ́ ìdí àwọn èèyàn lòun tú kiri ayé. Ìdí tí ẹ sì dọ̀tí ilé ìgbẹ́ adìyẹ lọ. Oye kò yẹ kó fi ẹ́ lẹ̀ báyìí. Èmi ò lówó tí n máa fún ẹ. Tí n bá ní mo fẹ́ fún ẹ lówó ohun tó máa fi jẹun ni mo lè fún ẹ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bó o ṣe sọ wípé o mọ̀ nípa aluminium pé tó o bá rówó o lè bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn. O lè gba ṣọ́ọ̀bù kó o ra aluminium jọ àbí kó o máa gé ta káwọn èèyàn sì máa rí ẹ ń bẹ̀ kán máa wá bí ẹ ń bẹ̀ pé ṣé o lè bá wa ṣe ti lé wa àbí. Ọ̀dà ṣé o ní báǹkì tó ń lò? Jẹ́ ká sọ ká jù sórí afẹ́fẹ́, Ọlọ́run lè ṣe káwọn èèyàn fẹ́ ṣàánú ẹ. Ẹ̀yin èèyàn ilé ayé rèé o. Ẹ wòran ọmọkùnrin yìí àbẹ́ẹ̀rí ó ní ẹ̀gbọ́n bí Lizzy àbúrò bí òun ni tó jẹ́ bàbá tòun, ìyá àti Lizzy lẹ̀gbọ́n bàbá àti tòun. Ó lòun dúró ti ìyá Lizzy nílùú yìí nígbà tí ìyá Lizzy tí ìyá Lizzy ń ṣàárẹ̀ tó fi dìpọ̀ jásíkú. Nígbà tí Lizzy ti wá sílùú yìí tó jẹ́ wípé subsidy wà, wọn lè gbé ìyá lọ ìlú wọn tó jẹ́ pé bí ni wọ́n ra itẹ́ sí tí wọ́n sì yá sí. Ìlú yìí náà ni Lizzy fòun sí lọ lọ́dọ̀ àwọn èèyàn táwọn ti jọ mọ̀ bí látara tiẹ̀ tóun fi wà nílùú yìí títí dọjọ́ òní. Ọ̀rọ̀ tá à ń sọ ti ń tó bí ọdún 15. Ó ní láàárín kan ó lóun fẹ́ ṣe ìlú òyìnbó fóun, òun ṣe pásítọ̀tù, àwọn lọ wọ́n fóun ní visa France àti ìlú wo ló pé Amẹ́ríkà. Ṣé Amẹ́ríkà ló pè tẹ́lẹ̀? Amẹ́ríkà àti France lọ fún ẹ. Ó dá ẹ lójú pé n tó wí nìyẹn. Mélòó lọ fún ẹ? Visa mélòó ló gbà? Visa 3 ló gbà. Ó gba Amẹ́ríkà, ó gba France, ó gba UK at the same time àbí báwo nígbà ọ̀tọ̀ọ̀tọ̀. At the same time èmi ò mọ̀ ń pa travelling bẹ́yẹn ò lè mọ̀ kí wọ́n lè fi hàn. Máa gbọ́ òdodo ní kí gbogbo ohun tó sọ kó jẹ́ o. At the same time gbogbo ẹ̀ bọ́ sí. At the same time gbogbo ẹ̀ bọ́ sí. Ṣé òdodo ló ń sọ yìí? Tó bá ti jẹ́rọ̀ ìwọ ló pa o. Torí irọ́ làwọn fi ń jẹun online, irọ́ kọ́ parọ́ mọ̀yàn kan wé nǹkan mọ̀yàn lẹ́sẹ̀ làwọn fi ń jẹun. Wọ́n sì gbọ́dọ̀ tó ń bá olówó ògẹmọ níbi pa àwé irọ́ mọ̀yàn lẹ́sẹ̀. Wọ́n fún ẹ ní visa 3 yẹn. Kí ló wá dé tó lọ? Ṣé Lizzy ló lò stubborn? Ó wá sí passport yẹn títí dè ní àbí? Ọlọ́run wa tó bá jẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí, Ọlọ́run á lànà fún ìlú òyìnbó yẹn. Ó sì máa lọ lágbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn tó lóyá èèyàn tó ti ń faṣọ ara ẹ̀ ya aṣọ ta ni ò ní fàyà ẹ jẹ́ títí ẹ̀ rẹ́ o. Ẹ wá níyẹn ń sọ wípé ayé àwọn ọmọ ọlọ́mọ kan máa bàjẹ́. Ṣé kò ti bà ayé ọmọ jẹ́ nínú ilé ayé nínú ìdílé tóun gangan ti wà? Irú ẹ̀ máa dájú. Látọdún tẹ́ ẹ ti sìn ìyá síbí mélòó ló ti wá tó wá ṣàdúrà níbi sàárè ìyá? Ó ti tẹ́ ẹ̀ mélòó tó wá ṣàdúrà tó pa ẹ ṣàdúrà fún ìyá mi, ẹ ṣe sàárà fún. Ó ti tẹ́ ẹ̀ mélòó? Sọ̀rọ̀. Ó máa ń ṣe bọ̀ Lẹ́kí ló ti máa ń ṣe. Lẹ́kí ló ti máa ń ṣe. Òkè kò wá bí sàárè yẹn kò mọ̀ bóyá ó ti wó pàpà, kò mọ̀ bóyá ó wó, kò mọ̀ bóyá gbókùn bò wà bí. Èmi nìkan mo lè sọ pé bíbá iná sì yá sí. Òun gangan ò lè sọ. Ẹni tí ò lè sọ pé bíbá iná sì yá òun sí, báwo lè yan ṣe expect? Kí la fẹ́ kó sọ sí ìyá oníyà? Má dá sọ̀rọ̀ àwọn tó ń fi ẹ́ ṣe ẹlẹ́yin kámẹ́rà. Ọ̀rọ̀ gidi ni tá à ń bá ẹ sọ ni kò sọ. Èmi ni mo sọ pé ojú ìwọ ló lè sọ pé ojú orí ìyá rẹ̀ já sí pé òun gangan ò lè dábẹ̀ mọ́ gangan. Ìgbọ̀n ṣe o. ó ń ṣe sàrà fún ya ẹ̀. Ó ń ṣe sàrà àbọ̀ ní Lẹ́kí ni kò wá bẹ́ẹ̀ àbí ó ti fìwọ́ dígùn síbí àbí ó ti dá bẹ́ẹ̀. Tó ẹyẹ èèyàn èmi ò lówó tí mo fẹ́ fún ọmọkùnrin yìí o, ṣùgbọ́n inú mi dùn wípé Ọlọ́run jẹ́ kí irú àṣírí yìí kó tú sí mi lọ́wọ́. Fúnra mi kọ́ ni mo wà, fúnra àṣírí yìí ló fi hàn ra ẹ̀ hàn mí pé so ẹni tó lè máa sọ pé ẹnìkan gbàgbé ọmọ tó ti gbé lọ lé ọkọ mi tó ti lọ ṣe wedding ńlá tó tún sì lè máa lọ ọmọ lẹ́sẹ̀. Wọ́n wá sọ ọmọbìnrin yẹn dẹni tó ń parọ́ lórí social media lójoojúmọ́. Ó ní ìyá òun ní wárápá, gbogbo rọ́ oríṣiríṣi, ó ti wá di wèrè. Èmi yìí kan ṣo náà ni mo fẹ́ gbogbo Ọdúnládé, mo fẹ́ gbogbo Davido, ṣùgbọ́n ojú wa jọ rí.
àwọn èèyàn fi yín lẹ̀ wọ́n ń wò yín tẹ́ bá ń tẹ́tì wọn máa tẹ̀lé ẹwọ́ wo èkété èmi ò mọ̀ pé máa rí ní tí mo rí yìí ọlọ́run tó fi lé ìhàn mi á tún tú àṣírí mi máa tún sọ fara ayé bẹ́ẹ̀ bá lẹ̀ jáwèé àwọn kan sẹ́wọ̀n jù yín lọ àwa òfin tí wá ṣe bàjẹ́ a òfin tẹ́tì nìyàn ọlọ́run tó ń gbé òdodo wa ló gbé òdodo wa fún wa ẹ kọ̀ntínú bẹ́ẹ̀ bá jáwọ́ ń bẹ̀ ẹ kọ̀ntínú yọ bó ṣe jẹ́ nìyẹn Lizzy ọmọ yín rèé táàjọ ọmọ yín pọ̀ tó jẹ́ ọmọ àbúrò ìyá ẹ tó gbàgbé lẹ̀ sówó dé ọ̀nà dí ìrókò láàrin àbí kí ló ń jẹ́ láàrin àbí láàrin májì àgbẹ̀ àtọ̀dá. láàrin májì àgbẹ̀ àtọ̀dá ọmọ àbúrò mọ́mí ẹ tó pátì tó gbàgbé ẹ̀ olóò gba pásítọ̀tù òun olóhùn stọ́bọ̀n ó jẹ́ kó rọrùn lọ lóyìnbó tó olóò fẹ́ rọrùn lọ látọdún yẹn òun ti di agbèrò ó tún wá jó lógògóró wọ́n fẹ́ lọ pé ọlọ́run fẹ́ lọ pọmọ lógògóró kan wá fún mi ni pé àbúrò Lizzy kò tẹ̀ tí ìyó lé ní according to bọ́ ṣe júwe wàá tún ayé ọmọ ìṣe o ìwọ ló bàjẹ́ o ìwọ ló ń tẹ̀lé ìwọ la mọ̀ mọ́ kò lẹ́lò mi ta ló tún ní kò sẹ́ bí yín míì tó tún wà tọmọ yìí yẹ kó lọ bá ìwọ tó wá tún lè lọ bá ó lóò gbé fóònù òun mọ́ fáàrí ló ń ṣe kiri ariwo kọ́lé ogún kọ́lé ọgbọ̀n ló ń pa ká kí ló fẹ́ fi yẹn ṣe àwọn ọmọ yìí ló máa gbẹ̀yìn tẹ́yìn tiẹ̀ náà ṣe tó ń bá tí ò yẹ kó bá káàkiri bó o bá máa pe ọmọ yìí máa halẹ̀ mọ́ o ẹ̀bẹ̀ ni kò bẹ̀ kó bí léèrè pé èló ló fẹ́ èló ló máa fi ṣe bísínẹ́sì kó fún tó bá wá kọ́ tó olóòfún àwọn ará ayé wá ṣe wá ràn lọ́wọ́ ẹyẹ èèyàn ẹ wò àwa ṣe tiwa fọlọ́hún ẹja ṣe tiwa fọlọ́hún onítọ́rọ́ oníkọ́bọ̀ ẹja béèrè àkáǹtì nọ́mbà ọmọ yìí máa fi sójú fọ́nrán ẹ máa bá fowó síbẹ̀ tó bá ti tó iye tọ́mọ yìí lè fi ṣe business ó lóun mọ̀ nípa aluminium kó gba ṣọ́ọ̀bù kó máa ṣe ẹjọ́ nítọ́rọ́ kọ́bọ̀ kájọ fi síbẹ̀ èmi ti sọ pé èmi ò lówó láti máa gbé fún ẹ owó oúnjẹ ni mo lè fún ẹ ṣùgbọ́n nítọ́rọ́ kọ́bọ̀ àwọn èèyàn wà ní ayé tán lè ràn ẹ́ lọ́wọ́ ẹni tó sá lọ lé ọkọ mi gan tó sá lọ ọ̀dọ̀ ọkọ mi tán ti lé ńbẹ̀ tó ṣe wedding ńbẹ̀ lẹ́yìn tán lé jáde àwọn Lizzy ń tọrọ owó fún online wọ́n ń parọ́ mọ́ àwa fi tọrọ owó fún ni àwa ò ní parọ́ mọ́ wọn òdodo la máa sọ account number ẹ táwọn èèyàn bá ti wá fún ẹ lówó tó ń fún ẹ lówó má fi mutí o ti sọ oní ìrònú ló fa ọtí tó mú wa bí tó bá ti wá fún ẹ lówó kí ìrònú burúkú kó máa kó ònú ẹni o má mutí o iṣẹ́ aluminium ni kó o fowó ṣe o bó o wá ṣe aluminium iṣẹ́ mi ìdìbò wá sí ẹ lọ́kàn bíi business tówó tó ṣe ìbàjẹ́ 500,000 ló pa ìbàjẹ́ 1 million lọ́lọ́run ní káwọn èèyàn fi ṣàìjẹ́ láàánú kó ṣàràjọ ìbàjẹ́ 2 èmi bẹ́ẹ̀ ni bá ti lọ ń bí mo lè má pè ẹ̀ mọ́ o kò sí ní tí mo fẹ́ pè ẹ̀ fún torí kò sí ní tí mo fẹ́ fowó tó o bá gbà ṣe ìwọ ló máa mọ̀ tó ẹ̀yin èèyàn mi ń bí ẹ máa mọ́nítọ̀ ẹ̀ lọ́lọ́run bá ti ń jẹ́ káwọn èèyàn máa fún lówó ẹ mọ́nítọ̀ ẹ̀ kó gba ṣọ́ọ̀bù ẹ mọ́nítọ̀ ẹ̀ kó máa ṣiṣẹ́ aluminium káyé ẹ̀ yí padà kó o dẹ̀ yé mú gògóró mọ́ ló gbọ́ account number yẹn ni kò sọ account number yẹn 47 53 00 96 01 báńkì ìbò Ecobank orúkọ wo ló máa bá ń bẹ̀ dárúkọ yẹn Ajíbọ́lá Ọlánrewájú Samuel ẹ̀yin èèyàn yájọ parapọ̀ kájọ ọmọ yìí lọ́wọ́ kò dìgbà tá a ní billions ká tó ràn lọ́wọ́ 5,000 10,000 2,000 100,000 200,000 táwọn èèyàn wà nínú ayé tán lówó lọ́wọ́ ẹ̀rọ ọmọ yìí lọ́wọ́ tó bá rówó tó tó 1 million sí 2 million á ṣe business àbí ẹ bá ń dà fún ẹ má lẹ́ẹ̀ni ẹ jọ ẹ torí Ọlọ́run ẹ ṣe. Lizzy ìrọ̀dórí igi òpin òtítọ́ rìnrìn òtítọ́ dọ̀run àjùlé gbóná kí ló dé tí rọ́bà yìí ẹ̀jẹ̀ náà kí ló dé tí rọ́bà ìwà yìí ẹ̀jẹ̀ ó dé tí a tún bọ́ sórí social media ó ti bẹ̀rẹ̀ sí parọ́ ó lọ bẹ Kọ́lá Olóòtú sí ẹ̀mí abẹ́yàn sí ẹ Lizzy for what náà ṣé torí irọ́ burúkú tó ń pa ni máa ṣe bẹ̀yàn sí àbí torí kíni gbogbo tó ń ṣe kan sí tó ṣèkì ní bẹ́ẹ̀ ṣé o mọ tó ń ṣe ṣá ṣé o mọ tó ń ṣe Lizzy ó bẹ̀rẹ̀ sí parọ́ kiri wà yìí tí máa kọ́kọ́ fi bẹ̀ẹ̀ náà for what reason ìwà àtàwọn kí ló ti pè wọn náà àwọn warriors tálẹ̀ ń ṣe warriors lè lórí ṣe bó ṣì oníkálukú yín sanwó lòwòrò tó bá yín lẹ́nu ni wọ́n bẹ̀rẹ̀ sí parọ́ kiri lórí pé mo lọ ṣe interview mo lọ grant interview lọ́dọ̀ bàbá Kọ́lá Olóòtú let me tell you one thing kò sí nǹkan tó burú kí àgbàlagbà pè mí mo fẹ́ kó wá ṣe interview pẹ̀lú mi lọ́tọ̀ tá ti ní ládéhùn tẹ́lẹ̀ kọjọ́ dẹ̀ pé kí n dẹ̀ lọ so gbàtọ́jọ́ máa ti fi wá pé tí wọ́n ti fi wá bẹ̀rẹ̀ dàgbàdàgbà tó ń ṣe kí n wá ní mi lọ so tí n bá wá débẹ̀ tó bá wá béèrè ọ̀rọ̀ nípa pé kí ló ṣẹlẹ̀ láàrin mi àti kí n má explain
so tágbàlagbà bá wá sọ fún mi wípé ókè o ọ̀rọ̀ yìí o mi fẹ́ pé awuyewuye wà mọ́ o rí ń bẹ̀ bí mo ti sọ fún ẹ pé tó má ti lè bá wọn náà sọ̀rọ̀ kó panu mọ́ so kí ló dé tí mo wá fún àgbàlagbà ní ọ̀nà èmi àgbàlagbà kọ́ mi ìyá mi kọ́ mi mo bẹ̀rù àgbàlagbà mo bẹ̀rù ìyá tó bí mi lọ́mọ báwo ni Kọ́lá Olóòtú ṣe máa bá mi sọ̀rọ̀ ṣé kí n máa fò gàngàn wájú wọn ni so tí n bá ti wá sọ fún wọn wípé tó tẹ́ bá ti sọ wípé tí kógun mi ẹ sọ fóun náà pé kógun mi ṣé ẹ̀bẹ̀ nìyẹn àbò tí ọmọ tó ń ṣe ni irọ́ ṣe irun tí ẹ ṣe ipò báyìí ẹ̀yin èèyàn mi lè jàre ẹ̀yin èèyàn mi ẹjọ́ torí tọ́lọ́run lẹ́yìn tèmi ni omi ò sọ pé àwọn warriors yẹ o ẹ̀yin tẹ́ ẹ jẹ́ pé tó jẹ́ pé ẹ rí òdodo ẹ dẹ̀ ń tẹ̀lé òdodo lọ irọ́ ló ń pa o gbogbo ohun tó bá tó ti sọ sọ́fà irọ́ ni Lizzy ń pa irọ́ burúkú ẹjọ́ who is she ẹjọ́ wẹ́wẹ́ ó yá ó rí n fi mú mi gbogbo ọ̀nà tó ń gbáyọ ni mo ń gbé ẹ dálẹ̀ ẹgbẹ́ bí wà bájúmọ̀ gbélé tẹ́mi tí bá wá gbé ẹ dálẹ̀ ṣe bí yẹn ló fi rìn tó lọ wá ẹnìkan lọ kọ́ máa wá fi tírẹ́tì nẹ̀ ó ti bímọ ó ti fẹ́ yàwó iye báyìí èmi fẹ́ yàwó mẹ́rin ìyàwó kan oṣù ni mo ní kò dẹ̀ sí kan tó burú ní pé ẹnìkan ti bímọ fún yàn rí kí ló ṣẹlẹ̀ ṣé crime ni ẹni ó ti bímọ fún ẹni ṣé ẹ̀wọ̀n nìyẹn ni tí ó mọ tó ń ṣe ṣáà ti wà tàwọn warriors ẹ̀ ẹ jẹ́ kó ní yín máa pé náà ẹni àìwí wórówóró ẹ̀ sì jàgbàjàgbà játijàti kí ló ṣe yín ọ̀dẹ dídìrín ṣé ó ní làákàyè rárá ni mo ní ṣé ó ní làákàyè rárá ni o kàn purọ́ ṣé ìwọ ló máa dájọ́ anybody ta ni láti dájọ́ ènìyàn òun dúkọ̀ kó máa gbogbo ènìyàn òun gbé àwọn èèyàn ṣe pé òun ṣe gbogbo ẹ̀ ìwọ gangan tó jẹ́ pé ìwọ gangan má wọrí ṣùgbọ́n ẹ má dá lówó ẹ̀yin tèmi ẹ má fọ̀ mí bẹ̀rù ẹ̀ gbogbo jágbàjàgbà tó ń ṣe yẹn kò ní ìtumọ̀ kankan sí mi o ṣó ti yẹn kò ní ìtumọ̀ kankan ẹ jẹ́ kó máa ṣe gbogbo ohun tó ń ṣe yẹn lọ ohun tó ń ṣe fi jẹun nìyẹn ohun tó ń pùtì oúnjẹ sórí tébù ẹ nìyẹn ẹ ti gẹ́ẹ̀tì ohun tó ń fóúnjẹ sórí tébù ẹ nìyẹn òun náà mọ̀ wípé òun bá tì irọ́ ló ń pa èmi ò purọ́ kankan mọ́ ẹ máa parọ́ tó ń pa kò ní mímì sí mi ẹ fílẹ̀ o àwọn fínísà ẹ ti gbọ́ ẹ jẹ́ kó máa pa gbogbo rọ́ òtítọ́ ló máa fínísì rọ́ ṣó ti yẹn kò ní mímì ẹ̀yin tẹ́mi òun ẹ jẹ́ kó máa kó warriors kiri kó máa dẹ warriors káàkiri orí social media kó máa kọ bad comment káàkiri ṣó ti yẹ kò ní túmọ̀ ẹ fi wọ́n lẹ̀ ìhun ló ń wẹ́nu ìkúnra èmi nìkan ni mo sì ń bá fà báyìí tó bá ti dìgbà tí mo need assistance yìí tí mo fẹ́ kẹ́ ṣù gbomi I will call you gbogbo yín wípé tó o ti dójú ẹ o ẹ dìde o tó yé ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí kò lè dá wéré mu kò lè dámú ìrọ̀ ló pa kò lè dámú ẹ gbàgbé ẹ eléyìí ó sì ló ń ṣe kiri jáde. ohun tó ṣẹlẹ̀ ni pé èmi nígbàgbọ́ pé mò ń bá Lizzy wí gẹ́gẹ́ bí aṣíwájú fún. ẹ̀ ń bá Lizzy wí. bẹ́ẹ̀ ni. ìyàwó ilé ẹ̀ ń bá wí. mo lè bá wí torí wípé lára àwọn ọmọ tí mo tó jẹ́ lọ́mọ lára ọmọ lẹ́yìn mi nídìí iṣẹ́ eré níjọ́sí. ọ̀gbàgbà wálé àlẹ́ mọ̀. bẹ́ẹ̀ ni lára àwọn ọmọ lẹ́yìn mi kò lè sọ pé mo bá àwọn nídìí iṣẹ́ yìí mo dẹ̀ pẹ̀lú àwọn ọ̀gá tó tẹ́wọ́ gbà. ní Lizzy. bẹ́ẹ̀ ni. kí ló wá fa ẹ̀yin àtọmọ yín ṣe á di ǹjẹ́ wà ń fà kó tí jókòó tẹ̀ wà ń kéwì tẹ̀ ń kọrin stúdíò ebi bọ́mọ èèyàn bá ṣẹ̀yàn á sì mú bílálà á sì mú kòbókò á sì báwí tàbí mọdé ìmọ̀ọ́sẹ̀ bá mọ́ òun ṣe á di tèwì. bọ́mọ bá ti wá kọjá nínú lọ́wọ́ bàbá ó kàwé mọ́jú díẹ̀díẹ̀. bàbá mọ́jú ni. ẹ ṣe kárí kì í ṣe wípé ọmọ yẹn sọ̀rọ̀ burúkú bá bàbá lórí. òun náà ti sọ̀rọ̀ èmi èyí tí ẹ wo wo tẹlifíṣàn sínú tẹlifíṣàn náà lẹ ti ń sọ̀rọ̀ lórí social media wa yìí náà ni lórí social media wa yìí náà ni. kí ló fà á tó fi sọ̀rọ̀ fún yín. kò sí nǹkan tí mo rí tó kọjá wípé àti Ìyábọ̀ àti Lizzy pressure àwọn méjèèjì ó pọ̀ lórí ọmọbìnrin kan tá à ń pè ní Bíọ́lá Adébáyọ̀ lára ọmọ wa náà sì ni Ìyábọ̀ ń bínú Lizzy ń bínú Ìyábọ̀ tẹnu bínú tí mo rí tó jẹ́ pé n tẹ́mi rí nìyẹn pé Ìyábọ̀ ìgbà tí Ìyábọ̀ bínú àwọn èrò wá àwọn tó jẹ́ fáǹsì Ìyábọ̀ náà wọ́n wá tara Ìyábọ̀ wọ́n wá bínú. ṣé Ìyábọ̀ Òjó ní ẹni bínú kí ni bínú sí. ọ̀rọ̀ wípé wọ́n ṣe interview fún bàbá Ìjẹ̀ṣà wọ́n ṣe interview fún bàbá Ìjẹ̀ṣà. kí ni ti Ìyábọ̀ tí ń bínú sí. ìgbà tí bàbá Ìjẹ̀ṣà ń sọ̀rọ̀ ó sọ̀rọ̀ kọjá dárúkọ Ìyábọ̀ dárúkọ ọmọ Ìyábọ̀
ṣùgbọ́n kí la ti ń pe teaser ni wọ́n wá gbé kinní yẹn sí teaser kò dẹ̀ sí kò sọ ju bẹ́ẹ̀ yẹn lọ kì í ṣe pé bóyá ó bú Ìyábọ̀ kì í ṣe pé bóyá bá Ìyábọ̀ Ìjẹ̀ṣà ṣùgbọ́n gẹ́gẹ́ bí wípé ẹni tí ó bínú sí bàbá Ìjẹ̀ṣà pọ̀ ẹ má jẹ́ ká dispute yẹn. ẹ̀yin tẹ́ ń wí ni pé ńgbà ó sọ̀rọ̀ ń pa Ìyábọ̀ mẹ́ kí ló wá kan ti ní sí. nígbà tí Ìyábọ̀ wá rí òun wá ṣáà bóyá ó complain pé bóyá kí bàbá Ìjẹ̀ṣà má dárúkọ òun something so ọ̀rọ̀ yẹn ṣàdáríwò. kí ló wá kan ti ní sí bẹ́ẹ̀. nígbà tọ́rọ̀ yẹn dariwo ariwo tọ́rọ̀ yẹn di pressure yẹn wá pọ̀ lórí àwọn ọlọ́mọ yẹn débi pé àwọn èèyàn ṣáà ń blame pé kí ló máa invite bàbá Ìjẹ̀ṣà fún kí ló dé tó lòdù fídíò yẹn nígbà tí bàbá Ìjẹ̀ṣà ò kì í ṣe pé bàbá Ìjẹ̀ṣà wà remorseful nǹkan gbà kan so pressure yẹn wá pọ̀ gbogbo ẹni tó ń gbọ́mọ yẹn jà ti pọ̀. àwọn ṣáà insist pé ọmọ yẹn lọ yọ fídíò lọ́mọ bá yọ fídíò. kí ló wá kan ti yín bẹ̀. Thank you. bóò ni ti Lizzy ṣe wáyé lórí ẹ̀. ẹ̀ṣin ìgbà tó wọ́n wá yọ fídíò wọ́n tún bẹ̀rẹ̀ sí àwọn èèyàn tún bẹ̀rẹ̀ sí bí oṣù máa yọ kí ló tó yọ ọkọ̀ ọmọ yẹn ṣàtúwà láàrin méjì. so èmi bá ní ọ̀dà ìwọ Ìyábọ̀ o sísítà mi o òun má bínú mọ́ o torí pé o bínú làwọn èèyàn ṣe pariwo lé ọmọ yìí tí ọ̀rọ̀ fi di ọkàn bẹ́ẹ̀ yẹn o ìwọ náà tó jẹ́ Bíọ́lá ọjọ́ míì bóyá Obama ti yọ fídíò yẹn o torí o tún yọ fídíò tán sí o tún dariwo o tún ti wá ń rí i pé Lizzy náà tún ní fídíò kan wà tí Bíọ́lá yẹn ṣe fún interview kan wà tó ṣe fún Ìyábọ̀ bíi last year sẹ́yìn pé n tó lè mú tó ti lè yọ fídíò bàbá Ìjẹ̀ṣà àfi kó yọ ti tòun náà torí Lizzy ló sọ bẹ́ẹ̀ fún wa ní tò Lizzy ìwọ náà àmọ́ mo mọ̀ pé torí n tó wà nílẹ̀ náà ni ìwọ náà má bínú wọn náà máa ní kó yọ fídíò ẹ gbàgbé ẹ ìyẹn ti lọ fọmọ yìí lẹ because ṣe mọ̀ pé tí èrò bá pọ̀ lórí ẹnìkan nígbà míì tí a bá tètè attend sí irú ẹnìyẹn ó lè wà depressed débi pé ó fa ìjàmbá tá a lérò kó má bá wa sí ìjàmbá tá a lérò ká má bá wa ní wọn bá dé ti fi ilẹ̀ o wọn bá dé má ti pariwo lé o wọn bá ti má bàjá o ló jẹ́ kémi sọ pé wo Lizzy kò lè yọ ẹ filẹ̀ yẹ kó máa ṣiṣẹ́ ẹ lọ. ok ẹ̀yin sọ bíi pé ẹ lọ fún ọmọ ìgboyà pé wọ́n yọ fídíò kankan kò lè yọ fídíò gbàgbé lórí ẹ̀. bí ìgboyà kan bí ìgbà tí mo bá wọn dá sí. torí nínú tí Lizzy ń sọ o oníkìní kan tí máa tẹnu mọ́ tí bá ń ṣètò rẹ̀ aládàbí pé tó ló ń bá kọ́kọ́ wá fún lágbájá tó ti wá fún yín rí. so bó ṣe wá di wípé mo sọ̀rọ̀ yẹn the next thing tí màá wá tẹ́ máa send the link kan sí mi ní mo kàn gbọ́ bọ̀dá ẹ̀yàn ẹ̀ ní ṣoríire Lizzy rèé kí ni ṣoríire kẹ̀ mo ṣáà wo mo rí pé òkè òun bínú sí mi bó ṣe máa ń bínú sáwọn èèyàn wá bí mi àgbàjá èmi ni. ṣe pè nọ́mbà ẹ̀ lẹ́yìn ìgbà tó rí pé. mo ṣe náà ṣe fídíò mi ní nọ́mbà ẹ̀ kí n má parọ́. ok ẹ̀yin náà bá fi. mo wá ṣe fídíò pé Lizzy mo pẹ̀lú àwọn tó bá wájú náà kí ló yẹ kó dé tí o fi máa wá bọ́ sórí social media yìí tó máa wá gbé mi ṣe pé Lizzy ó pọ̀ fún ẹ ó pọ̀ gan má ṣe bẹ́ẹ̀ mọ̀ sọ̀rọ̀ yẹn dáadáa. Ọbádògún mú kú aya rẹ̀ mọ́ràn. so bọ́rọ̀ yẹn ṣe di yàngbàyàngbà nìyẹn. ẹ̀yin jáde fún ọ. ṣé òun náà tó wá dá a padà fún yín. ti jẹ́ ìtì so bó ṣe di iṣu àtàyànyàn ni. ṣe ló jẹ́ pé ibẹ̀ làdàbí ti jáde pé àdàbí tó bá jẹ́ pé mi mọ̀ kọ́kọ́. ládàbí kò sá tó ládàbí lọ́dọ̀ tèmi èmi ń kílèmù pé òun ló kọ́kọ́ wà. ètò kan tó tèmi lẹ́tìtì ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọ̀lá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan
tó tèmi lẹ́tìtì ètò olómi ọkàn ní ọmọ òye lẹ́kàn o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yìí o. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.